Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí afẹ́fẹ́ ètò yìí fẹ́ dé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú wa ṣe yín lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti rí ọjọ́ kìíní nínú oṣù kọkànlá. Ọlọ́run ògo mà ní fún orúkọ yín o. Ọlọ́run tó ṣàánú wa, tó yàn wá fẹ́, tó jẹ́ kí a rí ọjọ́ tuntun nínú oṣù tuntun. Ògo mà ní fún orúkọ mímọ́ yín. A ṣe yín lọ́ba fún oore ọ̀fẹ́ ńlá bàǹtàbàǹtà tí owó kò lè rà yìí o. Àdúpẹ́ fún mi ìyè yín tí ẹ mí sí wa o. Àdúpẹ́ fún ojú rere ńlá yìí. Ògo ní fún orúkọ mímọ́ yín o. Ọlọ́run a gbàdúrà wípé ọ̀rọ̀ tí a ò gbọ́ lẹ́ni kó ṣe ayé ọkàn àti ara wa ní rere o. Ká jẹ́ olùṣe àti olùgbọ́ ọ̀rọ̀ náà. Àti nínú oṣù tuntun tí a mú yìí, ohun ayọ̀, ohun tuntun, ohun ìyanu, Ọlọ́run ẹ yọ̀ǹda rẹ̀ fún wa o. Kí ibi kí ó má ṣe kàn wá o, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ kìíní, oṣù kọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ìtọ́ni Ọlọ́run. Ìtọ́ni Ọlọ́run. Àmú àkọ́sórí wa nínú ìwé òwe orí kọkàndínlógún ẹsẹ̀ ogún. Ìwé òwe orí kọkàndínlógún ẹsẹ̀ ogún. Fetí sí ìmọ̀ kí o sì gba ẹ̀kọ́, kí ìwọ kí o lè gbọ́n ní ìgbẹ̀yìn rẹ. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Ẹ́xódù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹtàlá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ìwé Ẹ́xódù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹtàlá títí dé ìkẹrìndínlọ́gbọ̀n. A ò gé pépèpé nítorí àkókò wa. Ìkẹtàlá. Ó sì ṣe ní ijọ́ kejì ni Mósè jókòó láti ṣe ìdájọ́ àwọn ènìyàn. Àwọn ènìyàn sì dúró ti Mósè láti òwúrọ̀ títí ó fi di àṣálẹ́. Ìkẹtàdínlógún. Àná Mósè sì wí fún un pé, èyí tí ìwọ ń ṣe ni kò dára o. Dájúdájú ìwọ yóò dá ara rẹ lágara, àti ìwọ àti àwọn ènìyàn yìí yóò pẹ̀lú rẹ, nítorí tí nǹkan yìí wúwo jù fún ọ. Ìwọ nìkan kì yóò lè ṣe é tìkálára rẹ. Fetí sílẹ̀ nísinsìnyí sí ohùn mi o. Èmi yóò fún ọ ní ìmọ̀, Ọlọ́run yóò sì pẹ̀lú rẹ. Ìwọ yóò wà níwájú Ọlọ́run fún àwọn ènìyàn yìí, kí ìwọ kí o máa mú ọ̀ràn wọn wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìkọkànléníogún. Pẹ̀lúpẹ̀lú ìwọ yóò sà nínú gbogbo àwọn ènìyàn yìí àwọn ọkùnrin tí ó tọ́, tí ó bẹ̀rù Ọlọ́run, àwọn ọkùnrin olódodo tí ó kórìíra ojú kòkòrò. Irú àwọn wọn ni kí ó jẹ́ olórí wọn, láti ṣe olórí ẹgbẹẹgbẹ̀rún, àti olórí ọ̀rọ̀ọ̀rún, àti olórí àádọ́ta, àti olórí mẹ́wàá. Ìkejìléníogún. Kí wọn kí ó sì máa ṣe ìdájọ́ àwọn ènìyàn ní ìgbàkúgbà tí yóò ṣe. Gbogbo ẹjọ́ ńlá ni kí wọn kí ó máa mú tọ̀ wá, ṣùgbọ́n gbogbo ẹjọ́ kéékèèké ni kí wọn kí ó máa dá. Yóò sì rọrùn fún ìwọ tìkálára rẹ. Ìwọ yóò sì máa bá ọ ru ẹrù náà. Ìkẹrìnléníogún. Mósè sì gba ohùn àna rẹ̀ gbọ́ o, ó sì ṣe ohun gbogbo tí ó wí. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè tí ó ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Nínú ìwé àwọn ọba kejì orí ìkarùn ẹsẹ̀ ìkíní dé ìkẹrìnlá. Námánì balógun kan ní Síríà, ó wá bá Èlíṣà nítorí ó nílò ìwòsàn kúrò nínú ẹ̀tẹ̀ rẹ̀. Wòlíì náà sọ fún pé kí ó ṣe ohun kan tí ó rò pé ó kéré sí ipò tí òun dì mú. Wọ́n ní kí ó wẹ̀ nínú odò Jọ́dánì ní ìgbà 7. Odò tí ó rí gẹ́gẹ́ bí èyí tí ó kéré sí àwọn odò ńláńlá tí ó wà ní ìlú rẹ̀. Pẹ̀lú ìbínú, Námánì kọ ìtọ́ni Èlíṣà, ó wà lójú ọ̀nà rẹ̀ padà sí Síríà. Nígbà tí ọ̀kan nínú àwọn ìránṣẹ́ rẹ̀ gbà á ní ìmọ̀ràn pé kí ó ṣe ohun tí wòlíì sọ. Ọpẹ́ ni fún Ọlọ́run pé ó gbọ́ràn sí ìtọ́ni ìránṣẹ́ rẹ̀ o. Ó sì ṣe gẹ́gẹ́ bí Èlíṣà ti pàṣẹ. Lójú ẹsẹ̀ náà ni ó sì sàn kúrò nínú ẹ̀tẹ̀ rẹ̀. Àwọ̀ rẹ̀ sì dàbí ti ọmọ tuntun. Tí ó bá jẹ́ pé ó kọ ìmọ̀ràn kékeré tí ìránṣẹ́ rẹ̀ fún ni, ìbá gbé gbogbo ìyókù ìgbésí ayé rẹ̀ gẹ́gẹ́ bí adẹ́tẹ̀. Ìyanu ayé rẹ̀ lè wá lára gbígbọ́ àwọn ṣíṣe ìtọ́ni Ọlọ́run. Ó ṣe pàtàkì láti má ṣe kọ ìtọ́ni Ọlọ́run o. Bí ó ti wù kí ẹni tí ó fún ọ ní ìmọ̀ràn náà ṣe kéré tó ní ọjọ́ orí tàbí ní ipò. Níbi tí ìgbìmọ̀ kò sí, àwọn ènìyàn ṣubú
ṣùgbọ́n nínú ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀ ni àìléwu wà. Ìwé Òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹrìnlá nínú bíbélì kíkà wa ti òní. Jethro ó rin ìrìn àjò lọ sí aginjù láti bẹ̀ Mósè wò, ìyẹn ọkọ ọmọ rẹ̀. Ní àsìkò àbẹ̀wò ó ṣàkíyèsí Mósè ó ń ṣe ìdásí gbogbo ọ̀rọ̀ pátápátá tó bá ṣẹlẹ̀ ní àgọ́ àwọn ọmọ Ísírẹ́lì fúnra rẹ̀ láti òwúrọ̀ títí tí ó fi di àṣálẹ́, ní èyí tó jẹ́ pé ní òpin ọjọ́ kọ̀ọ̀kan yóò ti rẹ òun pàápàá. Lẹ́yìn tí ó ṣe àkíyèsí, Jethro gba Mósè ní ìyànjú lórí ohun tí yóò ṣe. Ó sọ fún pé kí ó yan àwọn olórí ní onírúurú ipò àti láàárín àwọn ènìyàn tí ó lè ṣe ìdájọ́ àwọn ọ̀rọ̀ tó bá dìde láàárín agbo. Bí ó tilẹ̀ jẹ́ pé Jethro kò ní ìrírí pápá tó ń jó tí Mósè ní o, ṣùgbọ́n Mósè gbọ́ràn sí lẹ́nu ó sì gba ìtọ́ni Ọlọ́run láti ipasẹ̀ rẹ̀. Ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni ó ṣe wípé Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 6. Ìrẹ̀lẹ̀ àti ìwà tútù jẹ́ èròjà kan fún gbígba oore ọ̀fẹ́ Ọlọ́run. O nílò ọkàn tútù láti mọ ìyàtọ̀ nígbà tí Ọlọ́run bá sọ̀rọ̀ nípasẹ̀ ẹnìkan, kí o gba ohun tí ó sọ tí ó sì ní láti sọ nípa wọn. Àmọ́ Mósè gẹ́gẹ́ bí oníwà tútù jùlọ ní ayé. Ìwé Númérì orí 12 ẹsẹ̀ 3. Ìwà tútù rẹ̀ ni ó jẹ́ kí ó lè gba ìtọ́ni láti ọ̀dọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ pé wọn kò sí ní ipò kan náà pẹ̀lú rẹ̀ ní ti ẹ̀mí àti jíjẹ́ ènìyàn pàtàkì. Bí ó ti wù kí ó ga tó, Ọlọ́run fẹ́ kí o ní ìwà tútù síbẹ̀ o. Béèrè lọ́wọ́ Ọlọ́run fún àwọn ọkàn tó tútù láti gba ìtọ́ni rẹ̀ nígbà tí ohun èlò yòówù tàbí ọ̀nà yòówù tí ó bá yàn láti lò láti bá ọ sọ. Kókó àdúrà: Baba, jọ̀wọ́ fún mi ní ọkàn ìrẹ̀lẹ̀ kí n lè gba ìtọ́ni rẹ̀ nípasẹ̀ èyíkéyìí ohun èlò tàbí ọ̀nà yòówù tí ó bá yàn láti fi bá mi sọ̀rọ̀ ní orúkọ Jésù. Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa fún mi ní ọkàn ìrẹ̀lẹ̀ kí n lè gba àwọn ìtọ́ni rẹ̀, àwọn ìtọ́ni tí ó rán sí mi àti èyí tí ìwọ pàápàá fi wọ̀n mí. Ẹ fún mi ní ọkàn ìrẹ̀lẹ̀ kí n lè mọ̀, kí n lè gbà, kí n sì lè mú lò. Ọlọ́run yóò sì fún wa ní ọkàn ìrẹ̀lẹ̀ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.